FM 100.9. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Nítùngbà FM 100.9. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn jákèjádò àgbáyé o. Wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Nítùngbà FM 100.9. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn jákèjádò àgbáyé o. Wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí kì í pọ̀ jù ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan ṣe ní gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní láti máa gbọ́ ìkànnì alábùkún fún alálùbáríkà yìí tó ń gba 100.9 FM níbi tó jẹ́ pé ẹ fi sí báyìí ní tiwa ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ àfi ká gbà fún ní sinmi o. ṣé o mọ̀ pé o sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó ní ẹnu Adó-Èkìtì láti lè mọ̀ bí yán. bí ọ̀gẹ̀dẹ̀ ó bá dùn ní dòdò ẹnu ará kiri ló ti yá gbọ́ ìwé aláwìyé ni bí iṣu bá máa rọ́ tí ò ní lẹ́sẹ̀ tó dẹ̀ máa gbomi ẹnu ará Èkìtì ló yẹ ká ti gbọ́ pé iṣu báyìí ni kẹ́ lọ ra o. táwọn èèyàn bá fẹ́ gbọ́ èfèsì tó fẹ́ mọ bó ṣe lọ 100.9 kábíyèsí Ọlọ́run ibi tó lọ yẹn ti ẹ̀ da yé ìwé aláwìyé mi sọ pé ọwọ́ kan ò ṣe é pàtẹ́wọ́ ọwọ́ kan báyìí mo practicalize yẹ kí n gbìyànjú rọ ni o àfi kó rí ọwọ́ kejì pa ayé ò ṣe é dá ṣe networking gbọ́dọ̀ wà ẹnìkan ò lè dá dìde ní Ọlọ́run ṣe ṣùgbọ́n Ádámù ìwọ nìkan ò lè dá ṣe ayé ẹ o gbà é fà ó wà lẹ̀ mọ́ jẹ́ obìnrin ó lè jẹ́ ọkùnrin jẹ́ ọmọdé láì fi ti ẹ̀sìn yàn dẹ̀ ṣe yé ìròyìn náà wá ká o English teacher mi dá sí pé if you want to be a champion select a champion to work with on the line. Benjamin Adesina Ọlọ́runtọ́lá ni orúkọ tiẹ̀ mi. àgbàjáwọ́ sàlàfin sọ̀yà bẹ́ẹ̀ni ọwọ́ kan ò ṣe gbẹ́dọ̀dọ̀ ìwé aláwòye ni gbogbo ẹ̀ ìwà tí ò da ni tọwọ́ kan bá ń dá ọwọ́ kejì lóru. wickedness ni kò dá. ẹnìkan rí jẹ ẹnìkejì ò rí jẹ ó yẹ kó dùn ẹni tí bí. owó tiẹ̀ dá lápò ẹnìkan. kò dá ìwà burúkú ni àjọjẹ ló ń sábà dùn. ẹ káàbọ̀ sábàlá kejìjìlẹ́nu ìwé ìròyìn lásìkò ní túgbà 100.9 FM ẹ ti mọ̀ èfìsì ní tiwa. tábà sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ yẹ ọmọlúwàbí náà. aláǹpadà bọ̀ ọlọ́ndẹ̀ pé orí bẹ́ẹ̀ adé nìyẹn èfìsì dé. àwọn adé lásán o pẹ̀lú àwọn ìjìnlẹ́nu ìwé kábíyèsí Ọláyẹmí Àkànní lórúkọ mi. lórí tábìlì ìròyìn láàárọ̀ ìwé ìròyìn The Nation gbogbo ẹ̀ ló ṣe lápá tún lápá sí lókè tèrè lọ téńté lọ́wọ́ sàlẹ̀ gbẹ̀ láàrin gbogbo ẹ̀ ló wọ́n dé o. kanilẹ́yìn The Nation federal kọ pépà mi ó lò bá dárúkọ. Vanguard ni. tàbí. mi ò ọmọgédè sàn. àgbà tó dárúkọ ti sọ òpó. ibi tó ń tì mí lọ nìyẹn kọ ẹ ìwà àtọmọgédè sàn náà. kábíyèsí Ọlọ́run iṣẹ́ ya nìyẹn ìwé ìròyìn The Nation yé gàdàgbà ni mo rí eléyìí tó hàn dé ń bẹ̀ o orúkọ ẹni àkọ́kọ́ Nàìjíríà tó dájú ní àgbà ńlá yẹ̀rìn lókè téńté Buhari pé àwọn amáyédẹrùn yóò mú kí Nàìjíríà kó túbọ̀ dàgbà sókè ààrẹ ló sọ bẹ́ẹ̀ o àkọlé tí mo rí nìyẹn o ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní àjò tí òwú onírèlà ń dífá sí àti pẹ̀lú nígbà tí English àmì máa dá sí pé if you don't know where you are going in life people will lead you to where they are going téèyàn bá mọbi tó ń lọ àwọn èèyàn wá wọn á dẹ̀ darí yàn lọ bí téèyàn fẹ́ lọ òun ló dífá fún ròyìn tó wọ́n dé yo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó yẹ pé ẹni àkọ́kọ́ Nàìjíríà tó dájú ní àgbáńláyé ààrẹ Muhammadu Buhari ti sọ̀rọ̀ sókè pé ṣé rí Nàìjíríà tó dájú ní àgbáńláyé lásìkò táwọn alóróyè yìí pé àwọn ò káwọ́ bọ̀ tán àwọn ò dẹ̀ káwọ́ gbéra pé tí ẹ mọ̀ pé àwọn infrastructure ohun amáyédẹrùn tó bá jẹ́ pé àwọn ìjọba ṣe àṣe
ó máa mú kí ìdàgbàsókè ìlọsíwájú kó jẹ́ ti Nàìjíríà láì fi ti ẹ̀sìn ẹ̀dẹ̀ àwọn ọmọbẹ̀ àti olùgbé bẹ̀ ṣe gbogbo ayé wa ní orílẹ̀-èdè tó dáa jù lóòótọ́ Nàìjíríà ni wọ́n ní eléyìí ló jẹ́ ojúṣe ti àwọn gẹ́gẹ́ bó ti hàn dé ní ìwòrò yìí wọ́n ń sọ ní mọ̀ níbi tẹ́ pé ẹnìkan tẹ́ pé orúkọ tiẹ̀ wà níbi tẹ́ pé wọ́n ṣe ètò kan Dr. Mohammed Aljasa tó jẹ́ pé òun ni ààrẹ ní àná òde ni wọ́n sọ tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú pé Islamic Development Bank ni wọ́n ti ń sọ ilé ìdánwò ohun amáyédẹrùn ìdàgbàsókè Nàìjíríà kò ní falẹ̀ kò ní wárákòrò kò ní wọ́nlẹ̀ tó máa jẹ́ pé agbájúmọ̀ pé ìjọba àtàwọn káwọn tó kù lọ́fíìsì lóróyè àwọn ti gun lé pé àwọn ò yanjú tó yẹ káwọn ṣe pé àti pẹ̀lú kì í ṣe pé ẹnìkan ló máa dá sí o àti pẹ̀lú àwọn àjọ tó yẹ pé wọ́n jọ ń ṣe ìpàdé ní àná iná pé tẹ́yìn náà bá dá sí torí pé àgbọn ni o kì í ṣe ẹrù tẹ́nìkan ìdàgbé ó pọ̀ ó jù bẹ́ẹ̀ lọ ìwé ìròyìn The Nation tó jáde ní àárọ̀ yìí ni mo ti fojú gẹ́ni ẹ̀ tí mo yẹ pé wọ́n ka ẹ̀ mo ka díẹ̀ mbẹ́ mo ti ẹ̀kẹ́ ṣe ra ẹ̀ka ooo. babaláwiye o ibi tí ọba roko tì sí ni ọmọ ń padà fàbọ̀ sí ibi tí mo roko tì sí ni mo ń fàbọ̀ sí ìyẹn nínú ìwé ìròyìn PM News jáde lówùúrọ̀ tòní látàrí ìròyìn kan tí mo sọ kí tó kò lórí afẹ́fẹ́ lẹ́ẹ̀kan nípele àkọ́kọ́ tí mo ní yé wọ́n mà ti rí o ìyẹn akọ̀ròyìn tí wọn ò rí láti ọjọ́ 13 oṣù kẹwàá tó ló di àwátì yé ṣùgbọ́n gbà tó máa rí kọ́ kì í ṣe àyè rẹ̀ lórí òkú lọ́padà rí o àní ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ akọ̀ròyìn tó ṣojú fún iléeṣẹ́ ìwé ìròyìn Vanguard ìyẹn nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin nílùú Àbújá ló mà sọ wípé láti ọjọ́ 13 oṣù kẹwàá ni wọ́n sọ wípé wọn ò rí o àfi àná òde yìí kan sọ pé ẹni táwọn máa wọ́ọ̀dẹ torúkọ rẹ̀ wọ́ọ̀dẹ tọdún Henry Salem wọ́n ní yéé òun làwọn wọ̀ yìí ó ṣùgbọ́n wọn ò rí láàyè òkú rẹ̀ lọ́mọ rí Salem wọ́n ṣe àlàyé náà lọ́fílédè wọ́n ní òun ṣojú fún iléeṣẹ́ ìròyìn Vanguard ìyẹn iléeṣẹ́ kan gbòógì tẹ́ pé ó tẹ ìwé ìròyìn jáde lójoojúmọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní Salem ọ̀hún ló ń ṣojú fún wọn nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin nílùú Àbújá wọ́n ṣe àlàyé wọ́n níjọ́ tí wọ́n máa rí tí wọn ò rí mọ́ ìjọ́ tí wọ́n rí kẹ́yìn wọ́n ṣe àlàyé àwọn ìrìnàjò ẹ̀lọ́dọ̀kọ̀jọ̀ kan wọ́n sọ pé bó ṣe kúrò ní ibiṣẹ́ ló bá dá kabúkabú dúró níwájú ilé epo kọjá pé ó súnmọ́ òtòsí olú iléeṣẹ́ ọlọ́pàá ó ní bó ṣe lọ sí iléeṣẹ́ kan tó ní ṣe pẹ̀lú mọ̀lẹ́bí rẹ̀ obìnrin ó ní iléeṣẹ́ yìí nígbà tó lọ lẹ́yìn èyí wọ́n jẹ́ kó tún di mímọ̀ wípé wọ́n jẹ́rìí kó iléeṣẹ́ inú tán ó tún dá ọkọ̀ dúró fún arábìnrin ọ̀hún epo ya ìwọ nìṣó tiẹ̀ ó wá ṣí àlàyé gbogbo mú lọ sí agbègbè kan ní area 8 ní Garki yẹn nílùú Àbújá ó ní ẹ̀kú tó máa gbọ̀gbẹ́ ènìyàn o wọ́n ní látìgbà náà làwọn tí ń wa títí tí wọ́n ò rí o àfi àná òde yìí ni wọ́n tún wá rí ṣùgbọ́n gbàtọ̀ máa rí lọ́wọ́ àṣálẹ́ wọ́n náà kú rẹ̀ lórí ó jẹ́ tó yà ní lẹ́nu wọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ òde ṣẹlẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ làwọn ti ké gbàjáre yẹn fọ́ọ̀mù òṣìṣẹ́ ọlọ́pàá tó yẹ pé wọ́n rí sí ìwádìí ìtẹlẹ̀múyẹ́ nìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ tètè ìyẹn ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá ọdún yìí wọ́n ní wọ́n tètè bá àwọn wà ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ o nígbà táwọn máa padà rí yéè òkú rẹ̀ ni wọ́n rí ẹ fẹ́ rí lóye ọ̀hún ìròyìn jù bẹ́ẹ̀ lọ o èyí náà ẹ mú kẹ́ẹ̀ka ẹ lọ sínú àtẹ̀jáde ìwé ìròyìn PM News jáde léde ibẹ̀ ẹ ti máa ṣàbápàdé ìròyìn ọ̀hún. kábíyèsí Ọlọ́run ìwé ìròyìn The Nation náà ní o mo sì rí o ni mo sì gbé dání o mi ò tí ì gbélé o gàdàgbà ni mo rí eléyìí o pé NIN ìso ojú òpó ìbánisọ̀rọ̀ mọ́ ìfowókọ́lẹ̀ ọmọ Nàìjíríà tó dájú ní àgbáláyé á jẹ́ kí a ṣe àfihàn ẹni àdẹ̀mú ẹni tó yẹ pé ó ń lo ẹ̀rọ ayélujára o àkọlé tó gbèrò pé a fi àǹfààní lẹ̀ pé lágbájá báyìí òun náà wà lórí lílo ẹ̀rọ ayélujára o àkọlé tí mo rí nìyẹn ta ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí Pantami ni o mínísítà ní Nàìjíríà tó dájú ní àgbáláyé ṣé ọ̀rọ̀ ìwé aláwòye mi ló sọ pé ohun tá ò mọ̀ la ò mọ̀ kò sẹ́ni tí ò mọ̀ pé ẹni tí ń sin gbà ò lówó lọ́wọ́ òun ló dífá fún ròyìn tó wọ́n dé yìí mínísítà fún èrò nípa ti ẹ̀rọ ayélujára tó rúkọ ẹ̀wọ̀n dẹ́bi mínísítà Isa Ali Pantami ló sọ ilé ìdímọ̀ ìpínṣẹ́ rí ìgbésẹ̀ kan tí Nàìjíríà tó dájú ní àgbáláyé ìjọba tán níyàwó ẹgbẹ́ ọmọ Nàìjíríà tí ẹ lọ fowókọ́lẹ̀ ní àjọ NIN àwọn aṣọ eléyìí pọ̀ mọ́ ìkànnì tí kálukú ń lo ìkànnì èyí tó wù kó jẹ́ láì polówó lọ́fẹ̀ẹ́ yìí pé àwọn ajẹ́ kí a mọ̀ mínísítà wa ń sọ̀rọ̀ dímọ̀ níbi ètò kan tẹ́ pé ó wáyé níbo ní orílẹ̀-èdè Faransé ló ti ń sọ ilé ìdímọ̀ níbi ètò kan tẹ́ pé wọ́n ṣe pé kí la tún lè ṣe láti mú kí ìtẹ̀sọ́jú dé lẹ́yìn tí ọmọ búkú ọmọ 19 years tó dá ilé àmọ́ ẹlẹ́jọ́ búkú coronavirus jẹ́ pé ó mú ìwà lọ́gbọ̀lọ́gbọ̀ yìí níbi tí wọ́n ti ń forí korí ló sọ pé ní Nàìjíríà tó dájú ní àgbáláyé èyí táwọn ṣe táwọn kan tiẹ̀ tí wọ́n rò pé níṣẹ́ nídẹ̀ pé wọ́n ń dẹ́yẹ sí àwọn láti lo ẹ̀rọ lé àbọ̀nfẹ́ ra wọn jẹ ọ̀nfẹ́ kan ṣe ó pé a fún kálukú láǹfààní àtàwọn tó wà lóróyè láti mọ̀ pé lágbájá tàmẹ̀dù òun náà wà ń bí olólè pé òun ní ìgbésẹ̀ yẹn ò ṣe ọ̀rọ̀ English àmì ni pé a closed mouth will lead to a closed destiny àwọn àjọ kan bẹnu àtẹ́lu àwọn àjọ ní oyè oríwàre o Human Rights Writers Association of Nigeria àwọn tó pé
wọ́n ní ohun tí ò da kò lórúkọ méjì tí ń jẹ́ àìpé ìyá àbíyè lójú abímọkú inú àbàjẹ́ nígbà tá ní ìyá àbíyè o pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tẹ́ pé àwọn mínísítà ń sọ àti FG pé ó dà pé níṣẹ́ náà fẹ́ fi ẹ̀tọ́ ọmọ Nàìjíríà dùn láti máa pé ìròyìn yẹn pọ̀ ojú bẹ́ẹ̀ lọ inú ìròyìn The Nation ni mo ti ka díẹ̀ mbẹ́ Àbújá jìn onífàkìkì tán take time kó má padà kiri àmọ́ nǹkan bọ́ ẹ̀nà ń wèrò The Nation onífàkìkì tán ni ẹ̀ka ó kọ́ ẹ bọ́ pé kábíyèsí Ọlọ́run bẹ́ẹ̀ ló ní sọ̀rọ̀ epo lẹ́ẹ̀kan tí mo dé tí mọ̀ kábíyèsí Ọlọ́run. tí mò ń kọ́ ẹ. bàbá lọ́ọ̀bì yé o iná àtẹ̀jáde ìwé ìròyìn Blueprint tó jáde lówùúrọ̀ tòní mo tuntun fún dúkọ́ ní ìròyìn àwọn o níbi tí àwọn àjọ tó jẹ́ pé wọ́n jẹ́ ìgbìmọ̀ àwọn tó ń rí sí ìṣàkóso ìyẹn ìjọba ìbílẹ̀ ní jákèjádò ìpínlẹ̀ Ògùn wọ́n mà ti pe gbogbo wọn ní ẹ̀wù ẹ ṣe àgbékalẹ̀ ọgbọ́n wọn àtinúdá láti rí pé ẹ dẹ́kun àní àwọn owó tó ń wọlé sápò ìjọba tó jẹ́ pé kò pé lọ́dún àwọn tó ń jò ẹ wọ́n gbọ́n àtinúdá láti rí pé sẹ́ ẹ di àti pé tún pèsè ọ̀nà tí owó yóò fi máa wọlé sápò ìjọba ìpínlẹ̀ Ògùn láti lè rí pé gbogbo àwọn nǹkan tó yẹ káwọn ṣe àwọn ṣe kí wọ́n bá ti ń wọlé àwọn ojúṣe tó tọ́ fún ìjọba láti lè ṣe fún ìgbà yìí gbádùn àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn àwọn lè ṣe o tá à ń sọ bẹ́ẹ̀ ẹni tó jádága fún àwọn ìgbìmọ̀ tó ní sọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti àrọ̀ àwọn olóyè ìyẹn nílé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ògùn mo sọ nípa Bọ́láńlé Àjàyí òun ló pèpè yìí ní kété lẹ́yìn ìgbà tí ó wá sọ̀rọ̀ pẹ̀lú tó ń lu àwọn kan lọ́gbù ẹnu ìyẹn àwọn alága ìjọba ìbílẹ̀ kan lórí àgbékalẹ̀ ètò ìṣúná wọn tó gbé wá láti ìjọba ìbílẹ̀ wọn ní ó ní tó yẹ láti yìnyín láwo ara wọn ní Ifọ̀ Ọ̀dẹ́dá Abẹ́òkúta yẹn gúúsù Abẹ́òkúta Ewékòró àti ìlà oòrùn Abẹ́òkúta àwọn ìjọba ìbílẹ̀ wọ̀nyí ó gbóṣù bàdà bẹ̀rẹ̀ káka fún wọn nígbà tí wọ́n ṣe àgbékalẹ̀ ìyẹn tí alága wọn tó ṣe àgbékalẹ̀ ìyẹn ètò owó ìṣúná ìyẹn fún ìjọba ìbílẹ̀ wọn àti bó ṣe wọlé bó ṣe jáde gbé ó ní ẹ̀wò mo gbà fún yín bẹ́ẹ̀ ń lọmọkùnrin ṣe níbo gan ló ti wáyé ìyẹn nílé iṣẹ́ àwọn ìjọba ìbílẹ̀ tó wà ní Òkè Mẹ́sàn nílùú Abẹ́òkúta tíṣe olú ìpínlẹ̀ Ògùn níbẹ̀rẹ̀ tó sọ ní mímọ́ òun nìkan kọ́ ló kù wà ń bẹ̀ òun pẹ̀lú Abdulbashir Ọlájújòyè Gani Oyèdèjì Adams Isaac Sikiratu Ajibola ó sọ di mímọ̀ ńgbà tó jọ kọ́ wọlé tó ní wọ́n ní ó ṣe pàtàkì láti ṣe àgbékalẹ̀ ọgbọ́n àtinúdá láti rèé pé ẹ̀wọ́ ọ̀nà tó wọ́n ti yẹ fún máa wọlé sápò ìjọba ìpínlẹ̀ Ògùn ẹ̀rì sì rí dájú pé ẹjọ́ lóòótọ́ o ẹ kú àkóyawọ́ láti lè rí pé ìjọba ìpínlẹ̀ Ògùn gbogbo èròǹgbà gbogbo ìpinnu gbogbo ohun ìlérí tó ti bá àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn dá ó ní kò sọ náà méjì tó fi lè ṣeéṣe o ju bí pé tó owó bá ti ń wọlé ìjọba ní láti ṣojúṣe rẹ̀ ẹ wá owó gbọ́dọ̀ jọmọ látọ̀dọ̀ yín kó tó dọ̀dọ̀ àwọn ẹwọ gbà tó ní dá bówó yóò tún ṣe máa lé sí èyí lámọ̀ràn tí wọ́n gbà wọ́n pẹ̀lú tó gbóṣù bàdàbàdà kàkà fún àwọn kan ẹ fẹ́ ríròyìn ọ̀hún bó ṣe jáde lẹ́kùnrẹ́rẹ́ ẹ dá sínú àtẹ̀síta ìwé ìròyìn Blueprint tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ níbẹ̀ tí bá bá pàdé. káàbọ̀ lágbàtún ìwé ìròyìn Daily Trust rèé o àkọlé tí mo rí bẹ̀rẹ̀ pé lẹ́ẹ̀kan sí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ Ìṣẹ́yà ọmọ Ògùn Ìṣẹ́yà ìpínlẹ̀ Ògùn tó ti ń bọ̀ yìí náà ni wọ́n bínú tán o pé àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà ń bẹ̀ ó dà pé rẹ́sì orí Mósè dádúró lọ́rọ̀ wọn pé wọ́n fi ẹ̀hónú hàn lẹ́nu ọ̀nà àti wọlé iṣẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ògùn látàrí kínní ẹ̀ńtẹ́tìlẹ̀ pọ̀ ju ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní a kì í lẹ ká má lè dánú bí ìyàlá ò ní lè kọ́ o àti pẹ̀lú èmi ọ̀rẹ́ mi ò ìjàrí ọ̀rọ̀ bí owó tí ì dé sáàrin wọn ni o ló dífá fún ròyìn tó wọ́n dé ìpè fún ìgbà kẹta láàrin bí oṣù mẹ́rin ní àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ Ògùn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ní ànàdẹ iná gbèsè pé ẹnùnà iléeṣẹ́ Ògùn State Governor Office lọ́jọ́ pé wọ́n fi ẹ̀hónú hàn látàrí pé àwọn owó kan àjẹlẹ̀ tó yẹ kó ti yẹ kó jẹ́ tàwọn lábẹ́ àkórí orúkọ tó pé ohun ọ̀dẹ́mi local government pension ní Association of Nigeria LOCPAN ni wọ́n sọ pé pé owó iye owó rọ̀gùnrọ̀gùn rẹ̀ o bílíọ̀nù 68 billion naira láti bí ọdún mẹ́wàá lọ́yẹ́ pé ó ti yẹ kí àwọn wọ́n ní àlàkalẹ̀ ròyìn pé ní oṣù kẹsàn-án wọ́n fi ẹ̀hónú náà nígbà kan lẹ́yìn láti fi ẹ̀hónú náà pé iléeṣẹ́ gómìnà Òkè Mọ́sàn lágbèta wọ́n fi ẹ̀hónú náà wọ́n ní tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ tó jẹ́ pé akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Ògùn tó rúkọ ẹ̀wọ̀n débi ìyẹn Tókunbọ̀ Tàlàbí nígbà náà wọ́n ti jẹ́ kó láǹfààní àti wọlé àtọ̀ sí yẹn àkọọ́lẹ̀ àlàkalẹ̀ tó ń jẹ́ kí ni pé ní oṣù kẹfà Júnù wọ́n tún fi ẹ̀hónú hàn ẹ̀wọ̀ ó ṣàpọ̀ ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ mọ́tò pé ní ọjọ́ bọ́tọ̀ yìí àwọn abínú tán àwọn ẹ̀ṣọ́ aláàbò wọn ni wọ́n tẹ̀ gbégbèsè pé láti ẹ̀jẹ̀ dáhùn lọ́kọ́ àmọ́ sí kọ́mọ̀ ṣáà pé ìkánjú kan lọ o yé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni pé ó wùrà òkú mọ́lẹ̀ bí òṣùpá Ọlọ́run bá ní òfin ṣe o àkèrè pété ìyẹ́ ìyá lódò ní ògbà rẹ̀ sí ọ̀dà Mósè dúró di jẹ́ríkò kò dé Joshua lọ́nà ni àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ṣe fi ọ̀rọ̀ náà sí pé àníyàn ọ̀rọ̀ nípa ti owó ọ̀rọ̀ yín ti ṣe àmì ló ń jábọ́ lẹ́nu wọn pé money may not be everything like but every important thing like need money nígbà tó bá dé sí owó pé àwọn èèyàn ọkùnrin bẹ́ẹ̀ tó bá ń bọ̀ lọ́kàn ìyàwó àgbójú kó rẹ̀ wọ́n ní ẹ̀rí wọ́n ní kí ni àwọn ọmọ gan ni talẹ̀ ń pé ọ̀rọ̀ nípa ìfẹ̀yìntì owó àwọn èèyàn gómìnà iṣẹ́ lórí àwọn àmọ́tí kọ́mọ̀ ìṣàwọ̀ wọ́n fi wọ́n
wọn kàn lè pé eléyìí tẹ́ ẹ ṣe yìí náà bẹ́ẹ̀ ṣe náà gómìnà náà abiyamọ ni wọ́n fi wọ́n káwọ́ bọ́tọ́ máa wòran pé wọ́n gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé lórí ilé yìí wọ́n bá wọn sọ̀rọ̀ àmọ́ ṣùgbọ́n ṣá ìròyìn Daily Trust ó gbé pé àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ Ògùn látàrí owó wọ́n gbé ìgbésẹ̀ láti fẹ̀hónú ẹnu ọ̀nà iléeṣẹ́ gómìnà wọ́n mà ti pa o ẹ wo ẹni tó jẹ́ olórí òṣìṣẹ́ níjọba ìpínlẹ̀ Ògùn tó ṣẹ̀ṣẹ̀ di ẹnu iṣẹ́ báyìí tẹ́ pé Dr. Nafiu Aigoro ó dá sí bá wọn sọ̀rọ̀ ẹni wọ́n mú ìròyìn Daily Trust ẹni tẹ́tílẹ̀ pọ̀ ju ẹ̀ka o. ó ní odi Jericho kò dé Joshua lọ́nà rẹ́sì kò dá Mósè dúró rẹ́sì ò dá Mósè dúró ìjìjà lórí omi náà kò di Jésù lọ́wọ́ láti máa wà nínú ọkọ̀ bí láti rìn kábíyèsí Ọlọ́run ẹ̀yẹ wá ti ń bá fada rìn kó bó ìṣọ̀ lọ. máa kọ́lẹ̀. nínú àtẹ̀síta ìwé ìròyìn Daily Trust tó jáde lówùúrọ̀ tó níbẹ̀ mo tún ṣàbàpàdé ìròyìn níbi tí àwọn àjọ proscribed indigenous people of Biafra IPOB ní bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe àtẹnumọ́ rẹ̀ o wípé bẹ́ẹ̀ lórí kò sí ilé yí padà wípé àwọn ti wọ́gi lé ìyẹn dandan gbẹ́ gbọ́dọ̀ jókòó sílé ìyẹn ní tó bá wẹ́ ní gbogbo ọjọ́ ajé wọn ni ẹ wo àwọn ti wọ́gi lé o bẹ́ẹ̀ ń ló ti ṣe wà tá à ń sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fáwọn àjọ ọ̀hún ìyẹn Emma Powerful wọn ló sọ di mímọ̀ náà tó fi léde láàánú òde yìí ó sọ di mímọ̀ wípé ẹnikẹ́ni àjọ ìkéyìí tó jẹ́ tí ó bá sì ń gbìyànjú láti mú òfin ní dandangbọ̀n láti mú lọ́ranyàn fáwọn olùgbé agbègbè ọ̀hún pé dandan sẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ máa jókòó lé ní gbogbo ọjọ́ ajé ní ẹ wò ẹni bẹ́ẹ̀ ọ̀tá ìlọsíwájú ni àti fúnfẹ́ ni bẹ́ẹ̀ ó kò nira bá àwọn ará ìlú ni ó sọ ìdí mọ̀ wàrà rọ gbogbo àwọn tó jẹ́ ará ìlú ó náà wò ẹ mo rọ̀ yín ojú ajé àgbọ́dọ̀ rẹ́nikẹ́ni tí kò ní lọ síbi ọrọ̀ ajé rẹ o ẹ rí dájú pé ẹ lọ síbi ọrọ̀ ajé yìí ẹnikẹ́ni tó bá ní dandan ẹ gbọ́dọ̀ jókòó sí ẹ má dá wọn lóhùn o Powerful wá ṣe àlàyé ó ní lórí òfin jókòó sílé ní gbogbo ọjọ́ ajé ó ní ìgbà tí ó máa wáyé ni ìgbà tí ó bá ti ọjọ́ ajé tó bá ti bọ́ sí ìgbà tí ìyẹn ọ̀gá àwọn tó já síwájú àwọn ìyẹn Nnamdi Kanu tó bá ti ní kó fara wọn nílé ẹjọ́ ó lójú ajé tó bá ti bọ́ sí àwọn dẹ̀ máa kéde rẹ̀ sí ti gbọ́ àwọn ará ìlú wípé ẹ gbọ́dọ̀ jókòó lé lọ́jọ́ ajé o ó ní yàtọ̀ sí yẹn ẹ gbọ́dọ̀ dẹnikẹ́ni lóhùn ó bá tún fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ná ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé oníṣẹ́ ibi oníṣẹ́ òkùnkùn lọ́pọ̀ ń gbéná òkùnkùn tá a fà sínú ìmọ́lẹ̀ tó ń sásá bẹ́ẹ̀ àjọ IPOB fi ṣiṣẹ́ láabi tó fẹ́ máa sọ àwọn olórúkọ tí kì í ṣe tàwọn pẹ̀lú pọ̀ olórúkọ tí kì í ṣe tàwọn nírọ̀ àjọ alálàáfíà onítẹ̀síwájú IPOB o tó ti jẹ́ wípé gbogbo ìrìnàjò rẹ̀ tó rìn pẹ̀lú àlàáfíà pẹ̀lú ètò àti ìlànà làwọn fi ń rìn o ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ láabi tó bá wọ láabi tó bá sásá bẹ́ẹ̀ àjọ Biafra àbí àjọ IPOB onírúfẹ́ níbẹ̀ ẹ wò ó dáadáa ọ̀tá àti ẹni tó jẹ́ pé kò fẹ́ lọ síwájú àwọn aráàlú ní fún ìdí èyí ó ní tàwọn àlàáfíà ìtẹ̀síwájú òun làwọn gúnlẹ̀ gbogbo táwọn sì ń ṣe níbàámu pẹ̀lú òfin pẹ̀lú àlàáfíà ọ̀nà àwọn oníṣẹ́ o àwọn òṣì ọ̀tá aráàlú fún ìdí èyí ẹ má dẹ̀kẹ́nikẹ́ni kó ìnira bá ẹ̀yin ará ìlú ẹ̀ ń jókòó lọ́jọ́ ajé Monday àwọn ti wọ́ọ̀gì lé kò tún tó jọ bẹ́ẹ̀ mọ̀ yàtọ̀ sí ọjọ́ ajé tó bá kángun ìyẹn sí ìgbà tí ọba ti ní kí ọ̀gá àwọn ìyẹn Nnamdi Kanu kó wá nílé ẹjọ́ àwọn sì máa kéde rẹ̀ sétí gbẹ̀yìn ará ìlú ẹ̀rọ ẹ̀fẹ́ rírò yẹ òun kẹ́ ẹ̀ fi díẹ̀ múlẹ̀ ẹ̀rọ súnmọ́ tẹ̀síta ìwé ìròyìn Daily Trust tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀ bá pàdé ńbẹ̀. ìwé ìròyìn The Nation náà ní alẹ́pọ̀ díẹ̀ kábíyèsí Ọlọ́run gàdàgbà ni mo rí eléyìí pé ìdí tí mo fi ṣe àtìlẹ́yìn fún pé àgbàǹgbà làṣà ta primary èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o Gbajabiamila abẹnugọ ilé ìgbìmọ̀ aṣòfin ní ọwọ́ tí a wà ní Nàìjíríà tó dájú ní àgbáńlá ayé ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ o àkọlé tí mo rí nìyẹn ṣé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó lóun nìkan ní òròjọ́ ẹni tó bímọ méjì tó ń gbà ná mẹ́ta ó lẹ́jọ́ wí lálàyé ṣe o lódì fá fún ròyìn tó wọ̀n dé pé ẹni tó jẹ́ abẹnugọ ilé ìgbìmọ̀ síkà ló ń jẹ́ bẹ́ẹ̀ o ilé ìgbìmọ̀ aṣòfin ní Nàìjíríà tó dájú ní àgbáńlá ayé torúkọ ẹ̀wọ̀n mi ò fẹ́ Gbajabiamila ló sọ̀rọ̀ sókè lónìí ẹ̀ wò ìdí rèé pé ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀ gbọ́ pé ọ̀rọ̀ English àmì ló mú sẹ́nu pé those who know why we always employ those who know how àwọn tó ń bá báwo la ṣe fẹ́ ṣe lágbára lọ́wọ́ àwọn yẹn máa mú àwọn tẹ́ pé kò tí ì yé mi báwo a máa mú wọn sí ni pé ìdí tó ń fi ṣe àtìlẹ́yìn fún pé àwọn ìdìbò ètò ẹgbẹ́ òṣèlú àwọn ọmọ oyè pé eléyìí kó ta kàn gbọ̀n pé primary tẹ́ pé á jẹ́ onígbangba eléyìí dúró ẹ̀tẹ̀lẹ́yìn ó ní ìdí tó ń fi ṣe àtìlẹ́yìn rẹ̀ pé eléyìí á fún àwọn ọ̀dọ́ ní àǹfààní ní ààyè
yìí láti kí ni o láti tún dá sọ̀rọ̀ òṣèlú Nàìjíríà tó dájú ní àgbáláyé tó bá yá àgbàlagbà ẹni náà á tún lo àwọn ọ̀dọ́ tó ń bọ̀ ńbẹ̀ ó ń sọ ilé ìdímọ̀ ọ̀rọ̀ ìgbà aláwòye mi ni ó ní ètò tó dá ẹ̀rín lẹ̀ ló jẹ́ kí mo tó ka nígbà tí àwọn ọ̀dọ́ pẹ̀lú aṣojú wọn tó jẹ́ kó darí wọn wá ìyẹn mínísítà fún ọ̀rọ̀ eré ìdárayá àti ti ọ̀dọ́ Sunday Dare tó jẹ́ pé ó léwájú fún wọn pé ẹjẹ́ lọ ní wọ́n dé ọ̀dọ̀ speaker náà wájọ ń forí korí náà tó pé àwọn ṣàtìlẹ́yìn pé kí primary gbangba ṣàkó jẹ́ pé ó máa wáyé ó ní bí bẹ́yìn ọ̀bá sábọ̀tì ó ní kò gbọdọ̀ kí èsẹ̀ ń kulé ọ̀rọ̀ English àmì again pé if there is nothing to hide there will be nothing to fear tí ó bá sí nǹkan tí yàn fẹ́ fi pa àwọn kí ló máa bẹ̀rù fún pé òun ṣe àtìlẹ́yìn fún ó sọ ilé ìdímọ̀ pé àǹfààní ni àwọn ó máa jẹ́ fún àwọn ọ̀dọ́ ní Nàìjíríà tó dá àwọn ọ̀dọ́ ọ̀nà láì ní Nàìjíríà tó dájú yìí láti dá sí ọ̀rọ̀ òṣèlú ẹ wo ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ níbi tí speaker sọ pé ẹ ń béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀gbọ́ mo ṣàtìlẹ́yìn fún kó rí bẹ́ẹ̀ kó wáyé bẹ́ẹ̀ nítorí kí àǹfààní tó jẹ́ ti àwọn ọ̀dọ́ láti kópa ní ètò òṣèlú ó pọ̀ ó jù bẹ́ẹ̀ lọ ẹ ká o. bàbá lábìyé o oúnjẹ o tó bá wọlé ni màá fi bá wọlé sínú ìròyìn tí mo fi dúkọ́ ní ìwé ìròyìn sàn lówùúrọ̀ tòní ọjọ́jọ́ ọdún bẹ́ẹ̀ ni kan ò bá ní bẹ́ẹ̀ ni ìròyìn náà tọ́ka bẹ́ẹ̀ níbi tí aya gómìnà ìpínlẹ̀ Kwara mo sọ nípa dókítà Olúfọlákẹ́ Abdulrasaq ó mà ti rọ gbogbo àwọn obìnrin tọ́nà ti gbígbé ọ̀là fún láwùjọ àníṣe tí wọ́n ti jẹun kánú dáadáa wípé ẹ ran àwọn obìnrin akẹgbẹ́ yín lọ́wọ́ àtàwọn ọmọdébìnrin torí pé kí ni kájọ ran wa lọ́wọ́ báyìí òun ló dá jọjọ òdùbẹ́ni kò bá ní ó sọ di mímọ̀ ó ní àwọn ọ̀nà báyìí òun ló lè mú àpàṣeyọrí bá ìpínlẹ̀ òun àtọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ó wá ṣàlàyé ó ní bẹ́ẹ̀ sì lè ṣeé ṣe òun ní nípa ìrónilágbára àti wípé àwọn obìnrin wa àtàwọn ọmọdé àtàwọn tó jẹ́gbà nípa ìrànra ẹni lọ́wọ́ ní gbogbo èyí ló lè jẹ́ kí aládélé àti pinnu àwọn gẹ́gẹ́ bí obìnrin lórí ti lè wá sí ìmúṣẹ ó sọ di mímọ̀ níbi ìpàdé ọlọ́dọọdún ẹdúkẹjẹrú rẹ̀ tí ṣe ìpàdé àpérò tó ní ṣe pẹ̀lú àwọn oníṣòwò obìnrin lè tó wọ́n pàkórí rẹ̀ ní ìfarajì sí àṣeyọrí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó sọ ó ṣàlàyé náà rẹ̀ ó ní ní pètò ọrọ̀ ajé tó lọ́rẹ̀ tá bá sọ ní pètò ọrọ̀ ajé ní obìnrin tọ́lọ́ bá ti gbà fún wọn kí ló tún wá kù ó tẹ̀ wájú ó ní táwọn bá tẹ̀ ti lè ṣèrànlọ́wọ́ fún ara àwọn táwọn jẹ́ obìnrin ó ní kò sí tàbí ṣùgbọ́n ó ní ìgbà mélòó ti jẹ́ ká gbìyànjú káwọn náà wá ipò tó dá lókè láti lè dúró sí láti ṣe bí alákòóso ó ní tẹ bá wọ ọ̀pọ̀lọpọ̀ àpéjọ tí kò bá ti ní ṣe pẹ̀lú bí nínú kú díẹ̀ ní ó ní wá ṣèmúlò agbára tọ́lọ́ fi fún obìnrin ní ọ̀pọ̀lọpọ̀ ìpéjọ àti àpéjọpọ̀ láti lò láti túbọ̀ fi ran obìnrin akẹgbẹ́ wa lọ́wọ́ àtàwọn ọmọdébìnrin wa láti lè jẹ́ kí àwọn náà jẹ́ ẹni pàtàkì ìyẹn ní àwùjọ níbi ìpàdé ọ̀hún tó ó ti sọ di mímọ̀ ó ní ẹ wo ẹ gbìyànjú ẹ̀yin obìnrin ẹ rí dájú wípé ẹ̀rù obìnrin ẹgbẹ́ yín lọ́wọ́ kì í ṣe fún méjì o fún ìfarajìn àṣeyọrí gẹ́gẹ́ bí àkòrí ìpàdé àpérò tó ti pẹ̀lú àwọn oníṣòwò àti olókòwò obìnrin tí wọ́n ṣe ní àná òde yìí ẹnìkan jẹ́ kílẹ̀ fẹ́ the nation fi mílẹ̀ mo gbé wèrè this day yéè eléyìí tí mo fẹ́ fètè kan yìí torí ẹ̀kọ́ tó wà ń bẹ̀ pé ó ń sí ọlọ́run kan ikọ̀ èrèjú ọlọ́run kan ni wọ́n ti ní yá lọ wò wá for life láíláí máa lọ sí ọgbà àtọmọkọ́ ọgbà àtúnṣe látàrí kí ni o pé jẹsẹ́ ọ̀dọ́bìnrin kan rún ọmọ ọlọ́mọ àkọlé tó gbèrú nìyẹn o ṣé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní ikú ogun nípa ìkanjú ikú odò nípa ọmọwẹ̀ ikú àlè nípa òwò fẹ́mìrin owó tí àdá bàbá báyìí lágbára ọlọ́run ó máa padà ka eyín àdáda nìyẹn lódì fáfúnrò ètò wọn dé ní pé ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí ìpínlẹ̀ Rivers High Court ní ìpínlẹ̀ Rivers ní àná òde iná gbégbé sẹ́ pé ìwọ ọ̀gbẹ́ni bó jẹ́ pé òun ni oníṣẹ́ ọlọ́run nínú ìjọ Assemblies of God tẹ́ pé Justice Aníyelè lórúkọ ń tàn pé ó ti jẹ́ Pentecostal Assemblies of God mọ́tò lórúkọ yìí pé lọ́wọ́ wá ni o títí láéláé ni o látàrí kí ló ṣe o àgbẹ̀ ló dìjà sílẹ̀ ọmọ odò dédé sọ pé òun náà yẹ pé ẹni ọdún mẹ́rìnlá tó wà ní abẹ́ ìṣọ́ ẹ̀ tí ìwé ìròyìn fi orúkọ ẹ̀ pamọ́ pé ó jẹ́ sí ẹrun ọmọ ọlọ́mọ fipá balòpọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ti yàn dé nínú ìwé ìròyìn pé ìwé ìròyìn dis day ṣé ọ̀rọ̀ tí àwọn bá pinnu sí ọ̀rọ̀ tí iṣẹ́ tàn bá fi lọ ní àìtorí oko ẹ̀ wálé ọ̀rọ̀ táwọn pinnu sí àìtorí oko wálé pé ìwé ìròyìn dis day náà ní àìwò ọmọ Nàìjíríà àìwò ìdájọ́ yìí gẹ́gẹ́ bí wọ́n ti gbé ìdájọ́ yìí kalẹ̀ lọ́nà Justice Augusta Kingsley Shukwu wọ́n ní ìgbẹ́jọ́ yìí wáyé tó yẹ pé bí ọdún mẹ́rin náà jẹ́ pé ó ti wà lẹ́nu ẹ̀ àmọ́ sí kò mọ̀ ṣáà pé ó rí pé oníṣẹ́ Ọlọ́run yìí jẹ̀bi oníṣẹ́ ọmọbìnrin tó jẹ́ ọmọ ọdún mẹ́rin láyé wọ́n ní ọ̀fà ni kò ní bàbá kò ní ya abẹ́ àkóso ẹ̀lọ́wà tó dúbẹ̀ gẹ́gẹ́ pé ó fi jẹ iṣẹ́ ó ló tiẹ̀ tún lóyún gan kó tiẹ̀ tún bí ọmọkùnrin kan tó yẹ pé bọ́ọ̀ì bí ó wà ọkùnrin ló bí àmọ́ sí kò mọ̀ ṣáà ìyẹn padà bá kú bọ́wọ́ pé èèyàn kì í ṣe irú eléyìí káyé má bàjẹ́ kéégún oní òkú mọ́ jáde pásítọ̀ ó lọ wá ní o for life ní o kejì pọ́dún 5 10 30 50 láíláí ló máa lọ ní padà wá yé ìròyìn yẹn ò fi bẹ́ẹ̀ dùn mọ́ nínú àmọ́ eégún ẹ̀ tó jáde kó láìwò níbi tó ti hàn dé pé if you give Satan your attention devil will give you direction bẹ́ẹ̀ yẹn máa fi èsì sí nígbà bí ìyá ní ma kábàámọ̀ ni o ẹni wọ́n wọlé díze ẹ̀ka o
ó ní ikọ̀ oníṣẹ́ ọlọ́run ọlọ́run dẹ́pọ̀ lóríṣiríṣi ọlọ́run tó ń sìn tó ṣojú ẹ̀ lójú ìwà tó ń wú kábíyèsí ọlọ́run bó ṣe rí ni ọmọ sọ̀nà kó gbogbo gbà orí kan ní mú ní búgbà rẹ̀ káṣà máa ké sára. bẹ́ẹ̀ni ó ṣe pàtàkì o. àgàgà ẹni tó bá ti ní. ẹni yìí ni ẹ̀tẹ̀ ń wá kiri fada o ẹni yìí ni ẹ̀tẹ̀ ń wá kiri bẹ́ẹ̀ bá fẹ́ tẹ́ láyé nǹkan méjì ni ìwúrọ̀ ṣe. ìròyìn láwákà. adúpẹ́ o lọ́wọ́ bẹ́ẹ̀ ni mẹ́rin tó bá wá ṣe tè ní ọba dákúmákú adáró. olùkọ́ yẹn lẹ́sìn náà ṣe rí. ó dákú méje ọ̀la. yàrá ilé adúgbẹ́ o adùgọ́ tí mo gbọ́ ẹnu. kábíyèsí ọlọ́run bẹ́ẹ̀ Dubai. ọba tún mí lẹ̀ bẹ́ẹ̀ máa lọ àbí. ìròyìn náà dẹ̀ máa kà. adúgbẹ́ lọ́wọ́ sọdí kàkí múlò láì fún wa ń bẹ lọ́wọ́ ọlọ́ba jẹ òtọ̀wọ́ ẹ̀bàjẹ́ àmì àti àjẹ́ o. kábíyèsí ọlọ́run adúgbẹ́ lọ́wọ́ ni àwọn ọlọ́bọ̀ tì ní wa kẹ́mi ọ̀jẹ̀dùnrún kẹ́mi sport ká má ṣe àdúpẹ́ lọ́wọ́ olùtúyọ̀ tóyìn kábíyèsí ọlọ́run àìkórira olówó àìbínú olówó ká má darúkọ ẹ rere mímí dòdò mi ajàfẹ́tọ̀ mi yàn kábíyèsí ọlọ́run jẹ́ àríyìn pẹ́ sáà. but this time lọ́la bá ti ń lọ o kábíyèsí ọlọ́run 2-in-1 ni o kudos to God àti anniversary Kótó Dayọ̀ bùkátà ọlọ́run mo fẹ́ ṣe ìnáwó ọláyẹmí mo fẹ́ ṣe àṣeyẹ níjẹ́ o fadade àjọ pa ra ọ náà ni èmi ò ní wọ́n fadade bùkátà ọlọ́run mo fẹ́ ṣe ìnáwó òfò èmi náà fẹ́ ṣe àṣeyẹ ẹ gbà wọn lóye yẹlẹ sẹjẹ ọ̀fàfà ọmọ agbọ lórí ìpolówó tèmi ẹ tó bá ti sanwó kò ní gbọ́ tó bá ti sanwó ni wọn gbọ́ polówó tó ní jìbìtì every weekend dẹ ní. àṣẹ máa ń ṣe lábẹ́lẹ̀ yẹn yà sọ láyé fẹ́. má sọ ẹ lọ́rí ọ̀nì tààtì sí opportunity aago mọ́kànlá ló tún ti máa bẹ̀rẹ̀ ní Africa time bùkátà ọlọ́run ẹ jẹ́ ká wá gbárùkù tìyàn ọmọ yẹn Ọlákìtàn Adégòkè ẹ má gbàgbé tó bá ti ṣe ẹ̀tọ́ báyìí ìdìbò límọ̀ ọmọ ajínlọ́ba bẹ́ẹ̀ni 21 ni lágbára ọlọ́run ọdún 25 Ògìjọba máa wà gbémi sókè ó kọ́ ló ní mi ò lè dá gbé mo ní tó bá fi jí ṣe gbé ilé lè gbé ohun tó jẹ́ èèyàn bíi tiẹ̀ ó ń gbé ọjà kò bẹ́ẹ̀ bákan náà ọdún 4 December lẹ́kìtì do ìbálẹ́kìtì kábíyèsí ọlọ́run gbogbo ẹ̀ lóní tíkẹ́ẹ̀tì àkàrà nínú olùwàlókun aláyọ̀nùwá. ọlọ́run ló pẹ̀lú bẹ́ẹ̀ fíìsì rèé ìlú ni o sí problem sí opportunity àwọn ìṣòro tá à ń bá pàdé àǹfààní kún bẹ́ẹ̀ gan kan farabalẹ̀ kó o lè rí kó o lè mú kó o lè lò lóore tó bá ti lò kàn rẹ́ máa sílẹ̀kùn fún mi níbo làwọn àǹfààní wà lápàtàn lápàsí níwájú àtẹ̀yìn lọ́wọ́ táwọn ẹgbẹ́ wo òkè wọlé Benjamin Adesina Ọlọ́runtọ́lá ni orúkọ tèmi. Ọláyẹmí Àkànní lórúkọ tèmi ẹ má jẹ́ ká ṣàlè lọ àbúgbò àti ẹ bá dandan ká lọ sí Jímọ̀ ẹja lọ o dídá tọ́lọ́ ń dá wa ó fẹ́ ká máa sìn títí tá a máa fi kú ó ṣe dá wa nù ire o.